Ẹgbẹ òṣìṣẹ́ ilé wa láwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti kìlọ̀ fúnjọba. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nigeria Labour Congress NLC ti sọ pé àwọn máa bẹ̀rẹ̀ ètò ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì kan láti ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2023 yìí láti fi ṣèkìlọ̀ fún ìjọba àpapọ̀ ilé wa lórí bí wọn kò ṣe ṣíkà àdéhùn kan tó wà láàrin àwọn méjèèjì. Kókó ohun tó ń bí wọn nínú ni pé ìjọba àpapọ̀ kùnà láti yanjú òkè ìṣòro tí owó ìrànwọ́ lórí epo bẹntiróòlù tí wọ́n yọ kúrò mú bá àwọn aráàlú ní orílẹ̀-èdè wa. Comrade Joe Ajero tí í ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ilé wa ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí lákòókò tó ń jábọ̀ ìpàdé pàtàkì kan tó wáyé láàrin àwọn olóyè ẹgbẹ́ náà fáwọn èèyàn ní olú ilé ẹgbẹ́ wọn tó wà nílùú Àbújá. Ó ní ìka àbùkù tá à ń nà síjọba kò ju pé wọn kò ṣojúṣe wọn fáwọn aráàlú. Bákan náà ni wọ́n kùnà láti ṣíkà àdéhùn kan tó wà láàrin àwa méjèèjì níbi ìpàdé pàtàkì kan tó wáyé lọ́jọ́ 2 oṣù kẹjọ ọdún 2023 yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí ni àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè wa ṣèwọ́de ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ kan láti fi sọ fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn ìgbésẹ̀ rẹ̀ ń mú ìnira gidi bá àwọn mẹ̀kúnnù. Àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba míì, Trade Union Congress àtàwọn ẹgbẹ́ mìíràn ni wọ́n jọ pawọ́pọ̀ láti ṣèwọ́de ọ̀hún. Lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ṣèwọ́de wọ̀nyí ní ìlú Àbújá, Èkó, Abia, Plateau, Kaduna, Kano, Rivers, Zamfara, Katsina, Cross River, Ebonyi, Enugu, Kwara, Ogun, Imo, Ondo àti Edo. Ohun tí wọ́n sọ nígbà náà ni pé kíjọba dá owó epo bẹntiró padà sí iye tí wọ́n ń tà á tẹ́lẹ̀, kí wọ́n sì yọ ẹ̀kúnwó tí wọ́n fi sórí owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ gbogbo níléèwé tó jẹ́ tìjọba àpapọ̀. Paríparí rẹ̀ kí ìjọba sanwó oṣù 8 kan tí wọ́n ti jẹ àwọn lójú ẹsẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.